ẹ kú ọjọ́ méjì mẹ́ta níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi. Arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé, àkàndá ọ̀rọ̀ Awíkóńkó náà ló kọ mi. ìwé tá ń kà lọ́wọ́ náà ni àparí inú látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé ni ẹ̀gbọ́n wa Kọ́lá Òní. ṣé ẹ rántí ibi tá a bá dé orí kẹfà láti tẹ̀ síwájú. àgéléntí ló mú láìsí kọ sí alábẹ́tútù lẹ́yìn kùlé láti inú yàrá tó wà. oníyẹn náà ti sáré jí àjàdé àtọ̀sán àtòru igi tó gbakọ kì í sùn. kí ló dé? ó ń dà bó bá ń wọ́ tí ń fàyàfà yóò ti délé wọn. bí tó bá mi dèrè o alábẹ́ dàbí mo ṣe dà. ọlọ́kùnrin tó lómi tó ra abìrò sóró ń wo oúnjẹ. àǹkó láyé adé afọlójú kan ti ń ṣeré òkò sísọ. ẹni tí ẹ̀ kókó ti jóná ọkọ̀ kítẹ lòmíì ọ̀dẹ̀tù. láti ìgbà tí Fúnmilọ́lá ti pa ó tì bí aṣọ tó gbó. lájẹgbodò rẹ ti ń wẹ́ni kúnra. mo sì dábọ̀ rẹ̀ tó o. mo nífẹ̀ẹ́ yìí kì í sọmọ bẹ́ẹ̀. ìwà wàrà ò sí lábẹ́ gbígbóná. ìwọ ní dandan lá kí n tètè ṣe tèmi sí i lára. ìgbà wo sí ọ̀rọ̀ sínú nígboro ẹnu. lẹ́ni tèmi fẹ́ fálé lọ́jọ́ iwájú. ọ̀wá sì bá mi lé lọ bí o. wọ́n ní ajá kì í jámọ́ lẹ́yìn ẹkùn mọ́gbọ́ irọ́. ẹni tí ò rí bí ẹni ò lè fẹ́ràn ẹni. à ń jù wọ́n ò sí wí lẹ́jọ́. ìjà ìlara ò tán bọ̀rọ̀. èmi ò sì rí ọba wí. èmi mọ̀gọ̀ tí mo fẹnu họra. wọ́n á ní bàbá mọ́gbà. bí wọ́n bá ń tàn mí ń ò ní tàn ra mi. bàbá mọ́gbà inú bí alábẹ́ gan. inú rẹ̀ rúfù. bó bá lè dá láìsí mu ni. ìgbájú ìbámu ni ìbádàbò. wèrè ni wọ́n bọ̀bọ́ ìsá. wàláì ọdẹ orí ń yọ ọ́ lẹ́nu. ẹni tá à ń torí ẹ̀ kú tí ò fojú rẹ̀ wo ni. kò mọ̀jú tara ẹ̀. gbogbo ìgbà tẹ́mi ń gbàwẹ̀ nítorí ẹ̀ sí bí ọ̀sán ló ń jẹ́ kula. àwa ni wọ́n tẹ̀sí tó fẹ́ ṣe ọmọ àná ni ó ní. àbí pé ponú ló sì ponú tó fi lè dáná rò. ẹni tá a kọ́ níkà tó gbà ó ní díẹ̀ ìkà tẹ́lẹ̀ ni. ohun tí ọtí bá bá nú ẹni nípa sí ọ wá sí ọ wo báyìí o. má jẹ́ kí n rí ẹsẹ̀ àti èyí tó sára bí ara gbó látẹjọ́ ń gbéra yín kiri ńlẹ̀ mi mọ́ o. ọ̀dẹ̀ aláìmoore àfibisólóore amóore súnni ṣe. bí alábẹ́ ti ń sọ̀rọ̀ ní ọkàn láìsí ń jẹlẹ́rìí pé wọ́n bá ló ń lé di ọ̀rọ̀ yírú ẹni ẹlẹ́ni mọ́ lóòótọ́. ìmọ̀ràn ló kúkú fún òun. bóun bá sì takú délẹ̀ póun ọgbà kò lè fokùn sóun lọ́rùn kọ́wọ́ òun wábí lónìí. ojú bẹ̀rẹ̀ sí ti láìsí. ṣùgbọ́n kò mọ ọ̀nà tó fi lè bẹ ọ̀rẹ́ rẹ̀. ẹyin lòun bó bá ti balẹ̀ yán ga ní fọ́nká ẹ mọ̀ ńlẹ́ o. sóore sá ìmọ̀lá bá lọ ibola bá bọ̀. káfẹ́dùn ọkàn hàn lásán ló gbaná jẹ bí epo bẹtiróòlù yìí. láìsí sọ̀rọ̀ tán ọmọ táwọ́ sí ìgò kóòkì orí tébù. ó sì da gẹ̀ẹ́kan mọ́ ń bẹ̀ wò ó sùn ojú rẹ̀ ọ̀fẹ́ jẹrà láìsí rẹ́rìn-ín. bíbélì ní kí ohunkóhun ọmọ ṣe ṣègbé ọmọ ẹni. ìkejì wá ni pé ẹni tí ọ̀jẹ̀bà yóò jẹ̀bà ẹni tí ọ̀jọba yóò jẹ̀bà. bí fèyí bá ká ẹni tí ẹ̀rín lẹ̀ góògì ò sì gbọ́dọ̀ tún ṣòfò. ẹ̀kẹta wá ni pé ṣèbó oorun lásán ló ní fà kò sóhun tó dùn bí àrùn bá. ó tún da gẹ̀ẹ́kan mu. ìwọ náà ò mú díẹ̀. láì jẹ gbèsè àmọ́tọ̀ wò alábẹ́mi rí èmi kọ́ ọlọ́run má jẹ́. a kì í mọ̀ wá ilẹ̀ kúkú ní sùn láìsí tún rẹ́rìn ìwọ lọ́mọ ṣé kò sáàjò oorun lọ. kí láwàá fi pa nínú ọmọ ń dirin tá ló bù yànmọ̀kànyánmọ́kàn. má sí má tu àkàsọ̀ ẹ̀kọ́ kọjá wá ń pa hàn. làlà kókó fẹ̀fẹ̀ ìyàlẹ̀ lásán má bá a kọ̀ pẹ́. tó ní bóun bá gorí ọ̀pẹ tán bí orí ọ́fíìsì àníírí. alábẹ́tútù náà ṣẹ̀ṣẹ̀ wá rẹ́rìn látẹ̀kan. ọkàn láìsí náà fúyẹ́. ó sì da kóòkì tó kù mú gèrègè. gbàtí ó fi tó ìṣẹ́jú mẹ́wàá ojú láìsí ti ń sú. ara rẹ̀ ti ń lẹ́rì. alábẹ́tútù yára fọgbọ́n taari rẹ̀ sóde kí ó mọ̀ wá lọlé. nígbà tí yóò fi padà dé òkè òjé ó ti ń kẹsẹ̀ bẹ́sẹ̀. gbà tí yóò fi la alámọ̀já tán ó ti ń rágalẹ̀ ó ti ń rálẹ̀ mú. tó bá jẹ́ pé oorun lásán ló ń kun ni ọ̀rọ̀ ìbádùn. ṣùgbọ́n ọmọ ọba máa dá nìkan rajò. òtútù bò ó sì ń pa yín kéke.
olúwa ní ní ìgbẹ̀yìn ọjọ́ ìpayín keke yọ wà. Láìsí ń ro pé kí ìgbẹ̀yìn ọ̀sá mọ́ ti dé sí òun báyìí o. Àtọwọ́ àtẹsẹ̀ rẹ̀ wúwo bí ọ̀ṣọ́ irin. Lẹ́yìn àsìkò tọ́jọ́ ọjọ́ gbọọrọ bí ọwọ́ aṣọ. Láìsí forí sílẹ̀kùn wọlé ó sì rọ́lu bẹ́ẹ̀dì. Ó tiraka rọ́sọ borí ó sùn. Aago kan ọ̀sán kù díẹ̀ kó lù. Eré ni àwàdà ni àlàbọ̀rùn ń dẹ̀wù. Ọ̀rọ̀ tá a pè lówe sì ń láró ná. Láìsí sùn. Ó tó kó jí kò jí. Iṣẹ́ Láìsí ni wọn ò fẹ́ kọ́ yọ ọ́lẹ̀ lóko tí àwọn Ògúnrẹ̀mí fi pẹ́ díẹ̀. Mọ́tò jági tí wọ́n tún wọ̀ lẹ́ńlẹ̀. Ọ̀kánjúà ni awakọ̀ fi kó gbogbo èrò. Garawo epo àti apẹ̀rẹ̀ ògùnsọ̀ bíi 12 tó bá ní owó dé. Ṣe ni mọ́tò kan hó bọ̀ọ̀bọ̀ lọ́nà tó ń fàdùn kìn. Díẹ̀ báyìí ló kù kó padà níbi tó ti ń gun òkè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Gbogbo èrò ló ń rawọ́ rasẹ̀ sọ́lọ́run ọba. Kí àwọn Ògúnrẹ̀mí àti Ṣẹ́gun ó tó wọ̀lú, aago 7 ti fẹ́rẹ̀ kẹnu bọ́dọ̀. Ọjọ́ ti ń re bí àná. Ìgbà tí wọ́n fi dé Adénúgà wọn ò rí lọ́wọ́ mọ́. Kí wọ́n tó délé ọjọ́ ti bora dáadáa. Nígbà tí Ògúnrẹ̀mí wọlé tó tún bá Láìsí lórí oorun àyà rẹ̀ là wà. Kí á lọ ránṣẹ́ sí Yésúfù Rìpẹ́árà tí ṣọ́ọ̀bù rẹ̀ wà níwájú ilé pé kó fojú kan òun. Kò pẹ́ sígbà náà lonítọ̀hún wá jẹ́ ìpè rẹ̀. Dákun Rìpẹ́árà ǹjọ́ orí kí Láìsí ó jáde látàárọ̀ bí mọ̀nàkà yìí. Mo rí gbangba. Táyà kẹ̀kẹ́ Olúmóyè tọ̀fọ́ ń sọ lèmi tí ẹ̀ ń ṣe lọ́wọ́ ni mo rí tó rìn bọ̀ kàbìkàbì bí ọ̀mùtí. Mo ní eré ló fi ń ṣe o. Àrà ìtàn lé alára. Àwọn ọmọ ẹsẹ̀ mi tiẹ̀ sì ń bá ṣeré o tí wọ́n ń kọrin olúro fún pé ó ṣe bí mo ṣubú o àrà mo e dá o. Tèmi tiẹ̀ sì ń dá wọn lẹ́kùn pé ìbínú rẹ̀ ò dá o. Kò sì wá sọ̀rọ̀ o ọkàn wọlé ló ń ti ẹni. Ògúnrẹ̀mí mi kan lè ó jèrè Rìpẹ́árà. Aya mi padà wá gbowó wá gbọmọ. Ó ń ṣe bí ibà látàná ni. Èmi wá ní bọ́yá látàárọ̀ ni ti ń sun àkámọ́rin ní Pọ́ọ̀lù wé. Mo fojú ara mi rí báyìí. A jẹ́ pé kò séwu ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan láàjì. Gẹ́rẹ́ tí Yésúfù Rìpẹ́árà jáde tán ní Ṣẹ́gun gbé ẹ̀rín. Ògúnrẹ̀mí wo ọ̀dọ́ rẹ̀ tìbínú. Wọ́n bẹ̀rẹ̀ tiẹ̀ kọ́hun rárá o. Èmi ò mọ̀ pé torí ibò ọ̀dà Láìsí ilẹ̀ ṣe ránṣẹ́ pé bàbá Rìpẹ́árà. Ǹgbà ní kẹ́ ẹ mọ̀ yọ ara yín lẹ́nu kò sóhun tó ń kò sí tí yóò ṣe wọ́n. Ọ̀rọ̀ tiẹ̀ kọ sísọ. Ǹgbà tí ó di alẹ́ tí wọ́n jí Láìsí pé kó jẹun tó tún rọ́pọ́tọ́ ńlẹ̀. Ògúnrẹ̀mí ní kí wọ́n fi sílẹ̀ Ọlọ́run yóò bọ́. Ó ní pẹ̀lú ibà máa jẹ́ kó rẹ̀ èèyàn sára. Ṣùgbọ́n tí ènìyàn bá ti lo oògùn tí ò ṣiṣẹ́ tó le tó sì ń sùn dáadáa ojú oníbà kì í pẹ́ sá lọ. Ṣẹ́gun kọ́kọ́ ń gbìyànjú láti jí Láìsí ṣùgbọ́n ṣe ni onítọ̀hún yíjú rìdì lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó sì ń gbẹ̀kìn bó bá ti fọwọ́ kàn án. Ẹ wò bọ̀dá sẹ́ràn ó yẹ kó lẹ́ni tí jẹ́wọ́ fún o. Ẹ sì mọ̀ pé àgbààgbà 3 lọ́mọdé ẹ̀ta sẹ́mi ló tún yẹ kẹ́ ẹ máa tàn. Àní kẹ́ ẹ dìde kẹ́ ẹ fún mi ńlá bàárẹ̀. Ètò tó ní o kò tó ní o. Etí tọ́gbà lọ náà lọ sáyẹ kọ́ gbá bọ̀. Àní ẹ dìde àbí. Abájọ wọ́n ti lẹ́ni tó sùn ló ṣeé jí kò sẹ́ni tó lè jí apirọrọ. Ó dàárọ̀. Ńgbà tó di aago 10 òwúrọ̀ ọjọ́ kejì tó jẹ́ ọjọ́ ìsinmi tí Láìsí ọ̀tákútú ni Ògúnrẹ̀mí tó mọ̀ ọ́n lọ́rùn. Ó ṣe gá tó ẹ̀mẹrin kí ẹ̀kọ́ àròtà ó tó kú lórí iná. Kí ẹ̀kọ́ àròtà ó tó tán lórí iná. Ó pe Ṣẹ́gun ẹni tó bá kú ni kù náà là bá jayé. Ṣẹ́gun jẹ́ kí n jẹ́wọ́ kinní kan fún ọ o. Torí kódi ó lè ba àgbọ̀ràn la ṣe sọ lójú ọmọ rẹ̀. Wọ́n fòkó mi dáná. Ọjọ́ kan là sófin rẹ̀. Bọ́lọ̀ ń bá ti lè la àwé yìí. Dandan ni ká wá àwọn èèyàn rẹ̀ lọ o. Mo gbọ́dọ̀ mẹyẹ tó sú o. Bí mo bá fi òtélé tọ́kọ̀ a jẹ́ pé kọ́lọ̀ǹgọ́ mọ̀kọ́ àtúnrí o. Àgbàlagbà kì í yọ ayọ̀ kí lọ́ bá yìí wá o. Sùúrù náà lẹ́ẹ̀ṣẹ̀ sí i. Ẹ mọ̀ pé sùúrù lè ṣe òkúta jiná. Ìwọ ti wá gbàgbé pé ẹ̀dá ò ní lajú lẹ̀ kí tàlùbọ̀ kó sí i. Ọ̀dà ẹ jẹ́ kí n sáré dé Ajísọmọ náà kí n wádìí tó ṣe wọ́n ń bẹ̀. Ṣé ẹ rántí pé bàbá Rìpẹ́árà sọ pé wọ́n jáde lánàá? Ọkàn mi ní Ajísọmọ ni wọ́n lọ lọ́dọ̀ ọ̀rẹ́ wọn kan tí ń jẹ́ Alábẹ́. Ẹ jẹ́ ń béèrè ńbẹ̀ bóyá wọ́n lè mọ tó fa oorun àsùndábọ̀ yìí kò burú. Ṣùgbọ́n o itọ́ tí mo túlẹ̀ yìí ò gbọ́dọ̀ gbẹ o kò tó dé. Bí bẹ́ẹ̀ kọ́
èmi rẹ̀ ọjọ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà. Ṣẹ́gun lọ ṣùgbọ́n wọ́n ti pèrún àlásàrì kó tó dé. Gbogbo ilé ọ̀rẹ́ rẹ̀ lọ́yà lọ́kọ̀ọ̀kan ńgbà tó kù nílé alábẹ tán. Ó dé ọ̀dọ̀ Jídé ní Ajísọmọ kan náà. Ó yà lọ́dọ̀ Gàfárù ní ẹ̀yìn Pátíríkì. Ó sì fẹsẹ̀ kan dé ọ̀dọ̀ Dáfídì ọmọ ìyá ọlọ́ọ̀lẹ̀ ní Òkè Òjé. Kódà ó fi mẹ́mọ́ kan túkọ̀ wò. Ìyá Dáfídì á ní ẹ̀fọ́ ilẹ̀ túkọ̀ wò tí bá ń polówó ọjà rẹ̀. Agara ò ti torí bẹ́ẹ̀ dá Ògúnrẹ̀mí. A kì í négi lóko ká mọ̀mọ́ èso rẹ̀. Tí Ṣẹ́gun bá tètè dé nìkan ló lè yá lẹ́nu. Ẹni a mọ̀ kì í ro mọ̀. Ṣẹ́gun ti rí òkodoro ọ̀rọ̀ gbámú lọ́dọ̀ alábẹ. Ọkàn rẹ̀ sì ti balẹ̀. Ó mọ̀ pé ọpẹ́ ọya láìsí òjì náà ni. Ẹrin tí ẹ̀ pa nígbà tí alábẹ sọ bí iṣu ṣe kú bọ̀bẹ̀ sì bẹ́ fún un. Ẹṣin ṣe é fi tipátipá mú lọ odò lóòótọ́. Kọ̀ọ̀kan ṣe é fi tipátipá fún lómi mu ni. Àpọ́n kọ kéré ọ̀gbọ́n bí aṣọ wò mọ́ra. Fèyí fọgbọ́n tabọ̀ dá láìsí yọ. Lẹ́ni tó ti gbọ́n lójú gbọ́n lẹ́yìn bí aṣarun láti Èkó wá. Ńgbà tí Ṣẹ́gun délé ó rọra yọ òjèlé bàbá rẹ̀ lọ́wọ́. Bọ́rọ̀ ṣeré gan ò ṣeé sọ kò dún gbọ́ létí. Wọ́n ní àwọn làwọn fún bọ̀dà lóògùn bàkan báyìí. Àti pé oògùn a máa kun èèyàn lórun gan-an. Wọ́n ní ṣùgbọ́n jíjí tí wọ́n bá jí báyìí eegun wọn ò lè ju ti rò lọ. Àjẹ́ pé ká fọkàn balẹ̀ kò séwu sẹ́. Láago 8:30 alẹ́ ọjọ́ ìsinmi ni láìsí bẹ̀rẹ̀ sí kígbe ibi. Kíá wọ́n ti tẹ̀bà gbígbóná fún un. Wọ́n bu ọbẹ̀ ẹ̀fọ́ yánrin tì í. Ìgbín tí wọ́n he bọ ẹlẹ́kìrì wà nínú ọbẹ̀ ọ̀hún. Láìsí ń jẹun bí ẹni tí wọ́n ń lé. Ó ranjú wọ̀n bí ẹlẹ́wọ̀n. Bó ṣe mí òkèlè làǹtìlàǹtì ló mú mẹ́kàn kàn bí ẹṣin. Ògúnrẹ̀mí àti Ṣẹ́gun jókòó síwájú rẹ̀. Wọ́n wò ó bí ìran. Mo sùn gan o. Àkọ́kọ́ tí láìsí ọ̀fọ̀ òní yìí láti àná. Inú Ògúnrẹ̀mí dùn dé ọba. Láìsí ọ̀rọ̀ nílé o. Sórí ọ̀rọ̀ ìwé mi rẹ̀ ti di dandan gbọ̀n báyìí o. A lè tóra wa bá gbé ká mọ́ tóra wa bá sọ̀rọ̀. Bí láìsí ṣe ń bu òkèlè ẹ̀bà lọ́wọ́ rẹ̀ ń gbọ̀n fún ebi. Bẹ́ẹ̀ ló sì ń mèrè kíkankíkan láti sọ pé òun ò lọ sí Ìwó. Fara rẹ̀ balẹ̀ kọ́ gbọ́ tèmi mọ́ tiẹ̀. Ọ̀gá méjì ò lè gbénú ọkọ̀. Sórí o gbọ́dọ̀ pé àrònú rẹ̀ àtọ̀dọ̀fín bẹ̀ kó o bára rẹ̀ sọ èyí tí jò tọ̀rọ̀. Agídí inú ń ba ọjà o. Bọ́ọ̀bà rẹ̀ ni sọ fún ọ. Ẹni inú rẹ̀ bá sì lè kọ́mọ̀ wulẹ̀ ṣiṣẹ́ mọ́. Torí bí bá ti ń fojú ọwọ́ ṣiṣẹ́ ni yóò mọ fẹ̀yìn ọwọ́ dànù. Ìyá mi ló wí bẹ́ẹ̀. Àbẹ̀kẹ́ o máa rọ́tí wẹ̀ bí òjò. Àparí inú ẹ ní ọmọ bá tòde jẹ́ o. Mo ti sọ tèmi kò tẹ́sì ti lé. Bó bá wá dọjọ́ ọ̀sẹ̀ onígbàgbọ́ tí ń bọ̀ ká tún jókòó ọ̀rọ̀ ìjókòó ká sọ ọ́ kókó ná. Sórí wọ́n tiẹ̀ Ṣẹ́gun. Ọba ń sọ fún ọ̀rẹ́ láìsí alábẹ tó wílẹ̀ kan pé kó bùn mẹ́ńbẹ́ńtẹ́ nínú oògùn tó lò fún láìsí òun ó ṣiṣẹ́ gan-an. Àbíwò òrùgbójú rẹ̀ sì wálẹ̀ pẹ̀sẹ̀. Bó bá ṣe é gbàbọ̀ lọ́wọ́ rẹ̀ nílé ìwé lọ́la gbàbọ̀. Gbogbo ara tèmi náà jẹ́ tèmi o. Kọ̀mọ̀dà bí ẹni pókú o. Ọjọ́ ń pé wọ́n ní gbogbo ẹ̀ làwọn ti lò fún gbọ́ọ̀dáhùn. Béèrè lọ́wọ́ rẹ̀ náà jàre. Òròjú ọ̀kọ̀ṣẹ́ láìsí parí ẹ̀bà tán pátápátá. Ó dìde ńlẹ̀ jẹ́ ó sì lọ wẹ̀. Lẹ́yìn náà ó tún sùn. Etí ọba ń lé etí ọba lóko èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. Tí wọ́n bá ní ògiri létí a jẹ́ pé ògiri ọ̀hún gbọ́mọ pọn ni. Gbà tí Ṣẹ́gun lọ wádìí ọ̀rọ̀ lẹ́nu alábẹ ní Ajísọmọ. Ṣeun ọmọbìnrin pupa kélébé kan báyìí tí ó jẹ́ àbúrò alábẹ kò gbọ́ kankan kù nínú ohun tó ṣẹlẹ̀. Alábẹ lè jáde lóòótọ́ ṣùgbọ́n nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ àlàyé fún Ṣẹ́gun ṣùgbọ́n lílé tí wọ́n lé sí mu jáde gan ló wá fún lára pé ọ̀rọ̀ tí ó yẹ kí òun gbọ́ kan ni wọ́n fẹ́ sọ. Ẹrú ìbámọ̀ kí wọ́n fi lẹ̀ bóyá ìbájáde wọ́ọ́rọ́wọ́ ńgbà tó rí pé ẹ̀gbọ́n òun lálejò ṣùgbọ́n lílé tí wọ́n lé ni wọ́n fi kán róró nírú. Ṣe ló yí kọ́ sẹ́yìn kùlé tó sì lọlẹ̀ bẹ́bẹ́ mọ́ wíńdò yàrá alábẹ. Kò gbọ́ ohunkóhun kù nínú gbogbo ohun tí wọ́n sọ. Bí ẹni pé kí lọ́ọ́ tètè mọ́ ló ń ṣe Ṣeun kó lè tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ fún àwọn ọ̀rẹ́ tirẹ̀ ní iléèwé. Obìnrin torí ọ̀rọ̀ ródò. Ará bẹ̀rẹ̀ sí ní wá wàràwàrà. Ó ń lọ ó ń bọ̀ ó ń da ilẹ̀ fìfó kọjá kiri. Ó mọ orí ìbáṣepọ̀ tó wà láàrin láìsí àti fèyí dáadáa níléèwé wọn.
ta ni ò tiẹ̀ ní mọ̀? Inú bí Ṣeun ńgbà tó rántí pé ìrìn àrè ìrìn tí ò ní láárí ìrìn kọ̀sọ́bẹ̀ ńlẹ̀ kan ló ń rìn lọ lọ́jọ́ sátidé tí ò jẹ́ kí gbogbo ọ̀rọ̀ ń sojú òun. Ṣe bí ìtàn ìbádùn ń ròyìn lọ́la ju bóun ó ṣe wá sọ yìí lọ. Ẹni tí ò bá ní dé yàrá ọmọ ń tá a ṣe, ẹni tí ò mọye tá a pa kò lè mọye tá a ná kú. Ọ̀rọ̀ òkèèrè bí òlé kan sì dé kan, ọ̀rọ̀ Ṣeun kọ́, ọ̀rọ̀ Ṣeun kì í dín rárá, kódà kì í lé mọ ní ẹyọ kan. Ọ̀ràn òfófó níṣẹ́ oní ọmọ gbàgbé, èyí tọ̀ràn ṣé kò ní bá ọ fi kún un. Kó tó di ìjáde ìjẹun ní ọjọ́ kejì tó jẹ́ ọjọ́ ajé, gbogbo iléèwé pátá ti mọ tó ṣẹlẹ̀ ní ọjọ́ sátidé láàrin Láìsí àti Fèyí Lájísọmọ. Onírúurú ẹ̀ka nìtọ̀hún sì ti pa káago 12 tó lù. Àwọn kan sọ pé wọ́n ní láti sáré lọ fọ inú Láìsí ní Ìkirè ní kó tó jẹ́ èèyàn látàrí oògùn tó mu. Àwọn mìíràn nírọ́ ni Fèyí ò fi ara rí kúrò ní Ajísọmọ, ọwọ́ Láìsí bàjàre ẹ̀ sì rí o. Oṣù 9 òní wẹ́ ọmọ àbí kákọ́ ta ló jẹ́ kọ́rú ẹ̀. Ìwọ́rí ọ̀kankan wọn nínú iléèwé lónìí, ara ó ti wo wọn láti sátidé wọ́jọ́ kò bẹ́ẹ̀. Fèyí ò tí ì dé iléèwé lọ́jọ́ náà lóòótọ́. Láìsí náà ò sì sí ń bẹ̀, ṣùgbọ́n ń tó sorí egun tó fi pákọ́ lọ́sọ̀run àkàlàmọ̀gbò tó fi yọ gẹ́gẹ́. Jíjọ ló lè jọ, ọ̀tọ̀ ń ti tọ́lú ọ̀tọ̀ sì ni ti tọ́lù. Inú kan ló run Fèyí láàárọ̀ ọjọ́ náà, gbogbo òsàní jobì lẹ́rọ̀ ló bá kan tó ya. Ariwo agbalégboko òkìkí akànní gbogbo àdúgbò. Àrùn tí í ṣe gbogbo obìnrin lóṣooṣù ni, àmọ́ títí ẹ̀ bá ti bẹ̀rẹ̀ báyìí inú lílọ́ mọ́lẹ̀ ni o. Bó ṣe ń lóògùn tèyí ni yọ́mọ lo tọ̀hún, bó ṣe ń fúnjú pọ̀ ni yọ́mọ gbánú mú, bẹ́ẹ̀ ni yọ́mọ wá nǹkan gbígbóná mu kiri. Bí ò bá sì tí ì fi lọ́rùn sílẹ̀, kò ní mọnú odó tí yọ́ dọ̀rá sí, kò ní lè mú nǹkan kan ṣe. Níbi aago 12 ìyálẹ̀ta táwọn ọmọ iléèwé yòókù ti ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òun ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lọ́nà ni. Tí Láìsí ní tirẹ̀ kò ní à ń wá lọ títì, iná ò tí ì tán lásọ lẹ́jọ́ òsì fi tí ì tán lè kán náà. Ràlẹ̀rálẹ̀ oògùn tó fi ìtìjú òǹga rògbé mu ni ò tí ì tán lára rẹ̀. Bóun náà sì ṣe lálàáfíà dáadáa tán ló múra iléèwé. Kò sí èyí tí fẹ̀kọ́ rẹ̀ ṣeré nínú àwọn méjèèjì. Mo ṣe wo Ọlọ́run ọba ní sọlá, kò tó ìṣẹ́jú 10 tí Fèyí wọlé ni Láìsí náà gba inú oko kòkó kan báyìí lọ́nà ẹ̀yìn wọ inú kíláàsì wọn. Wọ́n ń dé o, wọ́n dé o, wọ́n dé o. Èyí wù wá o. Ìyàwó ló ṣáájú lọ́kọ rẹ̀ tẹ̀lé, bó ṣe yẹ kó rí náà nù. Ojú méjì tí dùndún ní, ohun kan ṣoṣo ní fífọ́. Akínwùmí Ìṣọ̀lá ló sọ bẹ́ẹ̀. Àbí wọ òkà ó lè kú ni mo kà o. Ìtàn Àjàní àti Àṣàkẹ́ gbà wá lọ̀rọ̀ tàwọn eléyìí náà ò ní í já síbẹ̀. Nínú kí orí pa ọrùn tàbí kí ọrùn ó pa orí, tí ẹ̀dúró náà sí ọ̀gá àgbà fẹ́ sọ pé ohun ọ̀mọ tí ń lọ láàrin wọn ni. Tó bá sì jẹ́ ẹlòmíràn lọ́dán irú rẹ̀ wò ni, tó ń tẹ̀lé ọkùnrin kiri sòósòósò bíi Fèyí báyìí, onítàn yóò jẹ pankẹ́rẹ́ yóò sì yóò bá mú. Bọ́yọ̀ nǹkan sì ń fẹ́ ni àkùkù mọ̀, òkúkú sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́. Láéláé igi mọ́ jìnnà sórí sánmọ́ jìnnà sílẹ̀, kò ní burú títí kí bàbá ó lọ́dọ̀ọ́wọ́ ọmọ òun lọ́rùn kó mọ ní. Ọjọ́ tó bá sì mọ̀ náà ni yóò fi wọn rékété bí igbá, tí àtòrí ọmọ ṣe ṣáìṣáìṣáì bí ìgbà tí wọ́n bá ń jigbó lẹ́yìn ilé mọ́jágbà. Sọ mọ̀ pé ọ̀gá ò mójútó fọ́, kò sì mọ èyí tó ń tàdé. Èèyàn ìbá gbé Èkó tán kó tàtàrí lọ gbé Ẹ̀gbá díẹ̀ sí wọ̀ fún ìtẹ́lọ́rùn. Ńdódó ni ìdájí ara, ọ̀jẹ́lẹ̀yẹ yọ̀ọ̀nà olúwa rẹ̀ dọ́ba. Bí ọ̀bá wá tẹ onítọ̀hún lọ́rùn ni yóò kó àǹgárá rẹ̀ tí yóò wá gbígbà lọ. Mo gbọ́ o. Mélòó àwọn alátago Fèyí tó máa ń sọ̀rọ̀ rẹ̀ láì dá lẹ́yìn. Ẹni tá a nà lára ń ta, òun lára ń kàn. Àwọn tí Láìsí ń wò ṣùgbọ́n tí ò rójú rẹ̀ nílẹ̀ nítorí Fèyí kò fi ojú rẹ̀ wo Fèyí ọ̀hún. Bí wọ́n ṣe ń bo ni wọ́n ń tẹ́, bí wọ́n ṣe ń ṣe tánà díẹ̀ ni wọ́n ń fẹnu sáta rẹ̀ kiri, bí wọ́n ṣe ń fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ ni wọ́n ń yín mú sí tí wọ́n ń pẹ̀gàn rẹ̀. Ọ̀pẹ̀lọpẹ̀ èjìká tí ọ̀jẹ́ kẹ́wù ọ́ bọ́
ọpẹ́lọpẹ́ àwọn ọ̀rẹ́ Fèyí náà tí ọ̀gbà lẹ́rọ̀ fún wọn. àwọn ẹni ọ̀jẹ́ kílè ìwé ó ti sú Fèyí. báwọn tó jẹ́ tiẹ̀ yìí ṣe rí lọ́sàn-án ọjọ́ ajé yìí ni wọ́n ti ṣòrùbó. Cecilia Mọ́rọ́láni wà níbẹ̀. Cecilia Mọ́rọ́láni, Ìyábọ̀dé Abíọ́nà, Kádíjátù Ráímì, òun ni gbogbo wọn máa ń pè ní Kádíjá olójú wáṣewáṣe, àti Sẹ̀rífátù Akérèlé, àbúrò Muyideen tó jẹ oyè akólẹ́tà níléèwé. gbogbo wọn ló péjú pésẹ̀ sọ́dọ̀ Fèyí. ààyè kúkú gbà wọ́n. ọ̀gá iléèwé ń bá gbogbo àwọn olùkọ́ ṣe ìpàdé lọ́wọ́. àwọn ọ̀rẹ́ Fèyí ló joyè má jẹ́ kí tí wọ́n ó di tí kìí jẹ́ kínú wọn ó dùn. làbárè ni wọ́n wá gbọ́ o, ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún wọn. nígbà tí Fèyí ò rí nǹkan kan gùn mọ́ sọ fún wọn. wọ́n kọ́kọ́ rò pé ó ń díbọ́n ni ó ga o Fèyí, àmọ́ o òkú kìí fara pamọ́ fún ẹni tí yóò wẹ̀ o, tàbí kí n sọ pé ẹni tí yóò wẹ̀ ni tá a bá kú tán a kìí fara pamọ́ fún. nígbà tí a bá wà láàyè, iye kan alábàáhùn sì ré kò ju 3 lọ: Yánníbo, Ìrèrè àti alábàáhùn fúnra ẹ̀. àní kò sísọ lójú eégún ń sẹnu kọ́kọ́kọ́. sórí wọ́n tiẹ̀ Kádíjá, béèyàn fọ̀bẹ lanú ẹ̀ báyìí tó fi hàn ọ́ ò ní gbohun tó bá sọ gbọ́. àní èmi bínú kúrò níbẹ̀ ni. ọ̀rọ̀ ó ṣe kóòkì ò ṣe kóòkì, ó sóògùn oorun kò sóògùn oorun yìí, ó ṣàjèjì sí mi. bí kì í bá ṣe pé ẹnu yín ni mo ti gbọ́ ni, ǹbá pè é ní ìsọkúsọ. òun ló sì ti gbọ́ òun o. alátiṣe ní má ti ṣe ara ẹ̀. béèyàn kan bá bèmí Cecilia àdánrú ẹ̀ wò, ó parí nìyẹn o. ẹnu ká pín gàrí ni, ojú tí yóò bá ní kalẹ̀ kì í tààrọ̀ sí pin sí ọ̀. akẹsẹ̀ kan bọ́dọ̀ òní ń fà á. bàbá wa bẹ́lùmí tán kọ́. Ìyábọ̀dé ní bá sì jẹ́ kí bèbí ó fún bọ̀bọ́ láǹfààní ẹyọ kan ṣoṣo sí o. ṣé ẹ mọ̀ pé àṣìṣe ò kọ́gbọ́n? tá a bá tún wá fi dandan lé pé kí wọ́n pín yà, tá a la mọ̀ tí ọ̀rẹ́ wa yóò tún kó sí lọ́wọ́. kó mọ̀ dé pé a sọ pé ajá ń lòṣò àrírọ̀ bọ́ o, ẹ ṣeun tọ̀tún tòsì. èmi gan ti rò ó dáadáa, mo sì ti rí i pé kájà kárẹ́ eré ò lè dàbí eré ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, eré ò ní dàbí eré àpilẹ̀ṣe. ó ti tó gẹ́ ọmọ Léfì. bí Cecilia ṣe wí, ojú tí yóò bá ní kalẹ̀ kì í tààrọ̀ ṣe pin. ẹ̀yìn ẹsẹ̀ láti mọ ọmọ tí yóò ṣẹ̀ mí. èmi ò ṣe mọ́ o. tí kú tó fẹ́ pa ní bá ṣí ni ní fìlà, bàbá ti dúpẹ́ tán ká fèrè gẹni. ṣùgbọ́n ọ̀rọ̀ wà tá a bá jáde o, kò ní lọ lásán bẹ́ẹ̀. nbẹ tí wọ́n ti ń gbà bẹ́ẹ̀ onígbàgbọ́ tí yìí ní Ṣẹ́gun ti wá bá wọn. wọ́n bẹ̀rẹ̀ ti Fèyí. ó sọ̀rọ̀ sí i wúyẹ́wúyẹ́ létí. Fèyí kọ́kọ́ wo Ṣẹ́gun ní ìwòkuwò kó tó rẹ́rìn sí i. ó mọ̀ pé ikọ̀ lásán ni, kò sì yẹ kóun ó di ẹrù tí kìí ṣe tirẹ̀ rú. ìka tó bá ṣẹ̀ lọ bá ń gé, kò bá wọn wá kì í bá wọn lọ. sọ fún un pé mi ò wá o. ọjọ́ tó bá sì tún ránrú iṣẹ́ bẹ́ẹ̀ sí mi, gbàdógbàdó yóò gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ o. ojú tó ti mọni tẹ́lẹ̀ ò ní kó ń mọni rí mọ́ni o. bí bẹ́ẹ̀ kọ́, èmi náà mọ nǹkan tó yẹ kí n ṣe o. Ṣẹ́gun tó sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kan sí i létí, èyí sì bú sẹ́rìn gbaragada. bó bá jẹ́wọ́ ńkọ́? wá ní kémi ó má ṣe bí mo ṣe tó. bí mo bá ṣe bí mo ṣe tó, òkìkí á kàn. máa lọ́jọ́ bákan náà lẹ kókó rí. gbogbo wọn túká. ìgbà tí wọ́n ṣàkíyèsí pé ọ̀gá àgbà ti parí ìpàdé tó ń ṣe pẹ̀lú àwọn olùkọ́. láàrin ìṣẹ́jú 5 sígbà náà, iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. gbogbo ẹni tó kàn, ṣùgbọ́n ẹni tó kàn ló mọ̀ ni. òkú tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀. gbòǹdùkú ara Fèyí nìkan ló wà ní kíláàsì ń bẹ̀. ọkàn rẹ̀ ti rìn jìnnà. ojú ìmọ̀lẹ́ rẹ̀ ò kú ò lọ́tí. ó bímọ tán ó sọ ní mùtíyá. ọkàn gbàgbọ́ ò kúrò lóró. wọ́n ní ó mú ọkọ̀ sàmì wá, ó ní Rólàndì. láìsí ti di ẹsẹ̀ ràgó sí ọkàn Fèyí. wọ́n ní ó jẹ́ ó lé egun ni. wọ́n ní ó sọnù, ó ní ẹran díẹ̀ wà níbẹ̀. bí wọ́n bá bi léèrè ọ̀rọ̀, àbádì ló ń dáhùn. ó rọ kalẹ̀ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀. ó ń kùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí olúkoyin. láìsí náà ò jẹ́ èèyàn mọ́. òtútù tóògùn tó mu mọ́ kóòkì fà sí lára ti fẹ́ padà. ó dúró lẹ́yìn kíláàsì títí kọ̀rẹ́ nìkan. àṣé lóòótọ́ ni pé odì yíyàn ní gbẹ̀yìn àlè. ńgbà tá aago 2 lù, láìsí kó ìwé rẹ̀ máyà, ọkọ̀ dí sọ́nà ilé. ọ̀nà kan ṣoṣo náà nígbà.
ọ̀nà kan ṣoṣo náà nígbà tí ìrìn bá po òun àti Ṣẹ́gun pọ̀ nìkan ni ọ̀nà rẹ̀ máa ń lọ bí kí Ṣẹ́gun ọ̀bẹ. tí ìrìn bá po òun àti Ṣẹ́gun pọ̀ nìkan náà ni ọ̀nà rẹ̀ máa ń lọ bí kí Ṣẹ́gun ọ̀bẹ pé kí ó jọ̀wọ́ jẹ́ kí àwọn jọ yà ní ibi tàbí ọ̀hún, òun fẹ́ gba igbá, òun fẹ́ ra wo lónìí láìsí ọ̀bá ẹnikẹ́ni rìn. bí ó bá ti lọ bí ó bá ti fo títì márosẹ̀ tán ni yóò gbárí sínú oko obì kan báyìí, ńbẹ̀ ni yóò gbà yọ sí Ọbádá. gẹ́rẹ́ tó wọnú oko obì lọ́gbọ́ ariwo àwọn kan, wíwo bẹ̀ tí yóò wo bẹ̀, Fèyí lórí àti Cecilia. Ìyábọ̀ náà wà níbẹ̀ pẹ̀lú Kádíjà àti Sẹ̀rí. wọ́n ń sápẹ́, wọ́n ń kọrin, wọ́n ń jó, wọ́n ń yọ̀ nínú igbó níbẹ̀. ohùn wọn sùdùdù, orin rẹ̀ dòdò. ọgbà igbó kan wọ́n ń pè Fèyísayọ̀ ọmọ Láìdé, àgìlìntì ló mú ogun tí wọ́n dẹ fàpárò, àgìlìntì ló mú. láìsí pàṣẹ ẹsẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́lẹ̀. ojú òun àti Fèyí ṣe mẹ́rin, ẹnu Fèyí ò sì fi bẹ́ẹ̀ ràn orin mọ́. láìsí kọjá lára wọn, ó ń lọ sí bí odò. báyìí la parí orí 6, àparí inú látọwọ́ Kọ́lá Òní. ẹ má gbàgbé láti sọ̀scribe tó bá jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń dé ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́ ni, àbí ẹ̀yin ti ń wá láì mọye ọjọ́ ẹ sì ń gbádùn àwọn nǹkan tá à ń ṣe ń bẹ̀. kò sẹ́ni mórí sẹ́yà, kò kúkú látowó nú, kò látowó lọ, kò já yín ní dátà, kò dín kankan kù lára yín. ẹ kàn kílíkì lórí subscribe button ni, yóò gba aago kan wá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. kẹ́ kílíkì lórí aago ọ̀hún náà láti máa fi gba notification àti láti jẹ́ kóríyá fún àwa tá à ń ṣe, láti lè máa tẹpẹlẹ mọ́, láti máa ṣe síwájú sí i. bákan náà tẹ́ bá ní nǹkan pàtàkì láti bá mi sọ, àbẹ́fẹ́ ká bá ń polówó àwọn ọjà yín, àbí ẹ lọ́jọ́ òbí lọ́nà ẹ wá fẹ́ ká ṣe nǹkan fún yín nípa rẹ̀, kò sí ṣòro nú ẹ̀, ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp. tó bá sì jẹ́ pé ó wù yín ẹ fẹ́ kún wa lọ́wọ́ náà ni, pàápàá jùlọ lórí ìtàn ìlú Jìlú eléyìí tá a fẹ́ gùn lé ní kọ̀pẹ́kọ̀pẹ́, ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa láti kún wa lọ́wọ́. akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọ̀bá sálátìlẹ́yìn fún. ijó àjùmọ̀jó ní gbayì, wíwọ́ lẹ́sẹ̀ ijó ànìkànjó wọlé gẹ́rẹ́rẹ́. WhatsApp ni ẹ ti já sọ̀rọ̀ +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní parun. àjò àṣe o.